Hello, everyone. Welcome to Toyeen Talks. Wow. Thank you for your likes, subscribes. Thank you for watching our videos. Thank you for everything. Thank you. I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. So now we can boldly látorí platform. Irọ́ ni. No, sorry. Láti sinẹ́. Ma. Ẹjọ́ yẹ kẹ́ jàjà yìí kẹ́ but láti sinẹ́. Ma. No, irọ́ ni. No, èèyàn máa ń fi bí ẹ ṣe máa ń gbẹ̀yàn tọwọ́ tẹsẹ̀. Mo gbàdúrà kémi náà nírú ẹ̀mí sùúrù àti faradà báyìí. Ọlọ́run á jogún ẹ̀ fún gbogbo wa. Ọlọ́run á jogún ẹ̀ fún gbogbo wa. Wọ́n ń jogún ẹ̀ fún yàn. Ní àbá màá máa ń jogún ẹ̀ ń sí jogún kankan bẹ̀. Ẹ̀yin la ṣe bẹ lọ́run pé kọ́lọ́run jogún ẹ̀ fún gbogbo wa. Okay, ṣọ́lọ́run jogún ẹ̀ fẹ́yìn. Èmi náà mo sọ fún yín pé mo ṣì ń tèmi náà ń ṣe training ẹ̀ lọ́wọ́ ni mi tí perfect ẹ̀. Òun náà ni Ọlọ́run ò jogún ẹ̀ fún yín. Ẹ̀yin náà gbọ́ training. That is nice. Mo máa ń gbọ́ yín dáadáa. Mo ń bẹ lọ́run kọ́lọ́run gbé àwọ̀ ẹ̀ wọ̀ mí, àwọ̀ ẹ̀ kó gbé wọ̀ mí láti fi lè handle ẹ̀. Àwọ̀ Ọlọ́run kẹ̀. Ṣé fẹ́ ra the second Jesus? No, àwọ̀ inú sùúrù, àwọ̀ sùúrù. Nǹkan tí mò ń bẹ lọ́run fún. No. Ó ti gbé wọ̀ yẹn. Ó kódà gbígbé wọ̀ yẹn gan ó ti wá fẹ́ pọ̀ jù. Gbígbé wọ̀ yẹn gan ó dà pé double jacket lẹ fẹ́ wọ̀. Mi ò wá mọ nǹkan tí mo ti wá fẹ́ sọ mọ́. Double jacket lẹ ń wọ̀ báyìí. Mi ò wá mọ nǹkan tí mo ti wá fẹ́ sọ mọ́. AOA. All right. Ṣe wà pa. Ẹ ṣáà kò support wa. Ẹ jẹ́ ìwọ̀n tó wà níbi tọ́sí one. Báwo yẹn porúkọ ẹ̀ ṣé tọ́sí one? A lè tún máa pè wọ́n àní lè ro orúkọ wọn pé tábàdẹ̀ tún fagídí pé wọn ò ní dáyàn lóhùn. Tọ́sí one àbí kí ló ń pè tọ́sí one ó yẹ on mute kẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́nu sí máìkì. Ṣé máa yá sọ̀dọ̀ mi o? Ìkórìíra máa yá sọ̀dọ̀ mi o. Má fà mí sẹ́yìn iwájú lọ́nà mi. Má fà mí sẹ́yìn iwájú láyé mi o. Kí má fẹsẹ̀ rìn lọ bí mo wọ mọ́tò dé o. Kọ̀sọ̀kọ̀sọ̀ má fi sọ̀rọ̀ mi. Jíjẹ mímu ni kó má di ìṣòro. Iná lílò kó má di ìdààmú o. Lílọ bíbọ̀ yìí má ra ríra o. Láyé má ṣe ṣí ọ̀sọ̀rọ̀ mi o. Iṣẹ́ mi ní ọbọ̀ lọ́wọ́ mi o. Ìyá mi lẹ́jọ́ mi pẹ̀lú ìwà mi o. Please subscribe to Face TV Africa. Please subscribe to Face TV Africa. A 35-year-old man reportedly Now. Joppa. Jasper. Jasmine. Jasper no sọ̀rọ̀. Jasper ó yẹ ẹgbẹ́nu sí máìkì. Ẹ ṣe bẹ́ẹ̀ ilẹ̀ send request fún ara yín. Ó máa ń yà mí lẹ́nu gan ni o. President ti dé o. Expando baba, good afternoon, sir. Good afternoon, everybody. Ṣẹ́wà. Mi nígbà tí wàá dá yín láàmú lọ títí, mo wá report Westo. Kí ló ṣẹlẹ̀? Ọ̀pọ̀ ọ̀la mọ̀ bí tí Westo
mọ̀ pé ọ̀dọ̀ àwọn tí wọ́n wà tó with legal team tí wọ́n dẹ̀ ti tàn wáde látijọ́ yìí ibẹ̀ ló lọ òun ló mọ reason tó fi lọ sọ́dọ̀ wọn I don't care but ó wà lórí mo ṣe kó lórí platform ẹ̀ sí ni. I saw you there. Wọ́n insult Yomi kò sọ anything ẹnìkan wọlé ó bú Vengeance padà ó já ènìyàn bọ́ ó tún ṣe ẹgbẹ́ nìyẹn padà wọlé pé kò mú òfin insult àwọn èèyàn dẹ̀ insult Yomi adẹ̀ ń sọ̀rọ̀ gbogbo wọn ń ké yín sókè kò ní stop wọn bọ̀ tẹ́yìn bá gún wọn padà á já yín bọ́lẹ̀ that guy is doing rubbish. Ẹ má sọ bẹ́ẹ̀, ẹ má sọ bẹ́ẹ̀. He's doing absolutely rubbish. Gbogbo legal team wọn tí wọ́n sanwó fún kí ni iṣẹ́ wọn tí wọ́n ṣe látijọ́ yìí. Ìsìn náà ṣe mọ̀ pé ẹ̀yìn Yomi ó ń pariwo ó ń disturb iṣẹ́ táwọn ṣe iṣẹ́ wo ìwúre wọn náà ṣe. Iṣẹ́ wo ni wọ́n ever ṣe rí. Gbogbo owó tó wà lákàtì wọn ṣé wọ́n kó jáde. Ẹ wá ní ẹnìkan lọ sí bọ́dà ẹnìkan lọ sí kinní kan ó lò máa mú CCTV wá. Èèwọ̀ 15 months táwọn ti wà lẹ́nu ẹ̀ kí ni wọ́n rí ṣe? Kí ni nǹkan tí wọ́n rí ṣe? ṣé orí platform Westo tí wàá ó ti gbà náà jẹ báyìí. Àwọn wèrè ara wọn náà jọ wà ń bẹ̀ because they are doing absolutely rubbish. Anybody tó bá ń sọ sẹ́ǹsì fún wọn wọn ò fẹ́ gbọ́ nǹkan kan. Ẹ̀dẹ̀ ní Yomi sọ pé òun ní tèpù lé lọ́wọ́ ẹ plé ibi tó ti sọ pé òun ní tèpù yẹn lọ́wọ́ ẹ lè mú jáde. Ẹ sọ rubbish. Anybody tó bá fẹ́ sọ̀rọ̀ kọ́ máa preach Yomi fún yín kíní kan kìíní preach Yomi fún yín ẹ lọ ṣiṣẹ́ tí yín ẹ fi ẹni ilẹ̀ ẹ lọ jẹ́bi ẹni lẹ́gùtì ẹ lọ ṣiṣẹ́ àárín nǹkan tẹ̀ ń ṣe ẹni tó ń ṣe ẹ̀ ń castigate ẹ̀. What nonsense is that? What's it called? Miss Fact come up. Ẹ lè wá sókè tẹ́ bá mọ̀ pé Expander ń parọ́. Ẹ lè wá sókè láti wá fún wa ní opinion tọ̀dọ̀ tí. Ẹ lọ́nà máa mú CCTV wá ẹni yìí sọ fún yín kí lọ́ọ̀yà ló lè lọ gba injunction láti lọ bẹ̀ ẹni lọ́ọ̀yà yín lóhùn nídìí orúkọ ṣọlọ́pàá béèrè orúkọ kọ́lọ́pàá tó lọ gba injunction yẹn wá kò sí kankan tẹ́ ẹ rí ṣe wọ́n tún fẹ́ gbà á blọ́gà yín náà ló tún lọ gbé ilé ẹni yìí jáde tó ń threatening ẹ̀ tí wọ́n fi rí nǹkan kan ṣe Yomi dẹ̀ jáde ó ní Mr. Muyiwa pè mí ó dẹ̀ dárúkọ lady pé lady yẹn ló ń da gbogbo information fún fáwọn òun ló sọ pé òun ló lọ mú ẹni tó lọ áàkì àkáǹtì wa ẹni rán ló ń pa ẹ pé Mr. Muyiwa ká ẹ bèrè lọ́wọ́ pé ṣé ó sọ bẹ́ẹ̀ fún Yomi àbí kò sọ bẹ́ẹ̀ ẹ ẹ̀ lè ṣe yẹn tọ́ pípọ̀ ìbá ṣe rubbish ẹ ẹ̀ lè pè wọ́n jáde ẹ lè máa defend wọn. All right, ready sọ̀rọ̀. That is ne. Coffee. Sorry to bump in again. Expander, please calm down. Hello, mummy, cold water. They are saying to me minus 23 degrees. See, Kelly could another. Now, I've been quiet since morning, and I've seen a lot of people referring Latisnet to Westo's page. You pay, go and check Westo, go and do this, go and do this. Well, I didn't bother myself to go because me an interest. But Kofi, so am I any comments in látàárọ̀? Mo láti àárọ̀ mo ti rí comment yẹn pé Westo ti ń dáàgì Yomi, Westo ń Yomi. It's not that. Mo rí bí n ṣe rí náà ni mo lọ mo wo page bí látòrí fóònù ọwọ́ mi. Mo rí Expander ńbẹ̀ mi ò lè play. Nítorí pé ó jẹ́ the same Facebook ni mò ń lò. I mean the same WhatsApp ni mò ń lò. Mo ní WhatsApp. TikTok kò jẹ́ kí n lè gbọ́ nǹkan tó ń sọ because ó mú wa live. Kò lè gbé méjì. Okay, so now the point is this. I stand to be corrected, and you will recall ìjọ tí mo pè sí QH radio tí àwọn Mohbad wà ní QH. Mo bẹ̀ lọ́wọ́ Mr. Joseph Aloba ọ̀rọ̀ Brekete. Then kí ni effort wọn in uniting all the hosts? See, nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tí wọ́n bá fa gbùrù máa fa gbó. And kò dẹ̀ ní sígbà tí ọ̀rọ̀ ní máa ta bá bàbá Mohbad, because if
those that are saying they are fighting for him, they are his supporters, if they are against someone or people that are having interest in getting justice for Mohbad, there is no way Tiwon Nima Taoroba Mr. Joseph Aloba. So I realized someone came here earlier in the morning saying Yomi to buy Yomi Mabuba Bank there is no way Mama nǹkan tí wọ́n ń ṣe yìí tí Yomi Fabiyi ò ní react eventually, and when he reacts pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tó bá nà ní pọ̀pá ó máa tabara lé ó máa tabara oko. The other day you called Westo on this platform, wípé gbogbo àwọn èèyàn contribute, being the host, you need to come and do this. Ó kọ́kọ́ gbé wa gba ọ̀nà Kotonu lọ, ó tó padà wá sílé Ifẹ̀. You understand? So that day I knew he has something in mind that he wants to actually spill out. So if what is happening right now is the best avenue for him and others to actually vent their anger, I would advise they do it in a constructive way. I'm not against people, criticizing people. If you criticize me, I'll be able to do better. But it must be constructive, not destructive. But I want to sorrow. How many of them láti jọ yìí olóbùlé point to one particular thing? He's rooting for Yomi because he's working behind and he's bringing it to fore. Everybody is seeing what he's doing. So that is the good thing about it. If they are aggrieved, so they should go out and look at other avenues, other things they can bring to the table, so that we'll be able to work together and get to the promised land. You know, important. So you know them, talk to them, so that all right, Kosibi Ashema se bolo, Umarungbe, Ebolo wanting Beju, Kolo Joko ara wọn jẹ. So I will mute for now. Sorry for mentioning Ife. Somebody give us a accusation. Why? I'm sorry. Bralati. Eka sọ̀rọ̀ síbi tó rọ̀ wá. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ibo láti fẹ́ kí la fẹ́ fi sọ pé Yomi ó fi ṣẹ̀wọ̀n. Kí la fẹ́ fi sọ pé Yomi jẹ̀bi lórí nǹkan tó ń ṣe yìí. Àti tí Yomi bá fẹ́ bo iná Ọlọ́run mọ́ra, tí ó dẹ̀ fẹ́ ṣe àbòsí lóko. Bralati ìgbìyànjú ni ẹ̀dá máa ń gbà o. Ọlọ́run ló máa ń mú ìṣúta. Ìgbìyànjú òun ni ẹ̀dá máa ń gbà. Tí bàbá yẹn bá wá sọ ẹ̀yọ̀ kan, ẹ wá ní wípé ó ń ta séèyàn kan, ọ̀rọ̀ tó ti pẹ́ sẹ́yìn tó jẹ́ pé nǹkan tó ń jẹ́ ọgbẹ́ ẹnu fún bàbá Yomi, ẹ̀gbọ́n yẹn tún máa ro àròkàn, ó tún máa débi ọ̀rọ̀ yẹn, ẹ máa ní kó ń sọ̀rọ̀ jù. Wàláhì tàláhì iṣẹ́ rí àbòsí yìí kò ń gbéyàn débi tó ga o. Wàláhì lẹ́sìn kò dẹ̀ dá. Àná tí Westo lórí ọ̀rọ̀ owó tó ń sọ yẹn, ìgbà tí Westo létà mọ̀ wípé ẹ wà life ó kà lára pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ti kọ́kọ́ sọ síwájú. They don't do things like that. Bọ́bọ́ yóò force wọn wípé kó like òun kó fi sílẹ̀. Ẹni tó hùn ó ń ṣe nǹkan tó hùn, ẹni tó lè support ó ń support. Lè support nìyẹn má tún fẹnu ba nǹkan jẹ́ ẹ̀. Kí ni gbogbo nǹkan tó ń ṣe yìí? Bọ́bọ́ yìí máa fún wọn ní 1 blow 7 die, ẹ̀rí wọn yẹn lè máa pa kiri. Ẹ̀wò Bralati tí wọ́n bá ń hùwà èpè tí wọ́n bá ń ṣe àdúrà fún, àdúrà ò lè monitor wọn o. Tí wọ́n bá dẹ̀ ń hùwà àdúrà tí wọ́n bá ń ṣépè fún, èpè yẹn kò lè jà. Because mi ti rí nǹkan tí bàbá yìí ṣe ń sìn tó kí la fẹ́ sọ pé ó ṣe ń sìn lẹ́nu last week sí time tá a fi ń bá yín sọ̀rọ̀ Bralati. Ẹ̀yin náà ẹ má bò náà Ọlọ́run máa sọ tòótọ́. Kí la fẹ́ fi sọ pé Yomi kọjá ààyè. Ìkọ́ tó ń ṣe yìí kò affect anybody. Ṣó dá iṣẹ́ anybody dúró ni. Ó ní àgbájọwọ́ òun lèèyàn máa fi ń gbé ẹrù dórí. Why are they doing all this? Kí bàbá yẹn náà kó wọn lọ kọ́ọ̀tì ibi tó jẹ́ pé bẹ́ẹ̀ ló burú jù kó lọ kọ́ọ̀tì ẹ̀ fún Yomi. Yomi náà máa ṣáná sí kámẹ́rà. Táwọn Yorùbá máa ń sọ̀rọ̀ tí Yomi nìkan lè máa rí. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o, wàláhì kò yẹ kó rí bẹ́ẹ̀.
wọ́n wá ló ń bàbá wọ́n ló ń bàbá ó ń bàbá. Expander. kódà justice ti ń dé ọ̀nà jẹ́ tí ń bẹ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Sherry Westo mo beg 1 minute ẹjọ Sherry Westo mọ nǹkan tó ń ṣe because tíìmù wọn lẹ́nu ọ̀rọ̀ mọ́ wọn lè jáde because legal team wọ́n ṣiṣẹ́ lábẹ́lẹ̀ they are working under they are working secretly àárín nǹkan kan tó ń ṣe owó tó ń kó sí wọn lọ́wọ́ wọn lè account ẹ̀ so Westo ni wọ́n ń lò tó ń front fún wọn tẹ bá make submission àwọn máa ní òun mọ̀ pé Yomi ń ṣe at least ó ń ṣe awareness but kí ni wàhálà ò kí wọ́n sọ derogatory word sí owó bàbá Ìjẹ̀ṣà mọ́ná gbé sí kìnìkan ó ń wówó ni lẹ́yìn kan bá wá dìde tó bá wá gbọ́ àwọn yẹn wà lóde but you allow them to insult him. àní justice ti ń gbé tán ọ̀nà àtijẹ́ ti ń bẹ. èló gógó ni àwọn gógó donate sínú owó tó ń gbà fún Yomi ṣáwọn tó ń donate ẹ̀ ṣé wọ́n complain ni ó ń wówó ni ó ń wówó ni yìí láwọn ọmọ bọ́ṣe bẹ́ṣe ká pọ́ṣpọ́ṣ kó dá o wàhálà kò dá yín gbogbo àwọn àtọ́wò ìwà burúkú ni wàhálà. mo bè justice ti ń dé ọ̀nà àtijẹ́ majority wọn ti ń gbẹ nǹkan tó ṣẹlẹ̀ expander mute ọ̀nà àti expander mute. ẹ ká sọ. So justice ti ń dé ọ̀nà àti gbẹ̀mí ọ̀nà àtijẹ́ wọn ti ń dry. So they are it's paining them a lot. Ebony, you can go on. Ẹ ká sọ o. First of all, my first time on Olórí this platform. You are welcome. I welcome myself. Thank you so much for your standing, always fighting for the public. God bless you, sir. Ọlọ́run àdẹ́bà mi dúró sí dé yín náà ẹ̀yìn ìjàmbá lórúkọ Jésù. Hello to everybody on the panel. Nǹkan tí mi fẹ́ sọ ṣe rí Westo ẹ má jẹ́ ká máa fún wọn ní audience ṣe ti yín Westo everybody bá pay attention láti jọjọ́ is been months tí mo ti ń observe Westo ṣebí ṣòun ló máa ń ṣe ẹ má jẹ́ ká waste energy wa lórí ẹ̀. Mr. Expander, I know pé you are one of the fighters for justice for Mohbad. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn kó máa trigger yín. Ẹ máa ṣe bí bàdàlà ti ṣe máa ń ṣe dàdà tí máa ń gbé tí sọ̀hún ni tó ti yé yín tábà bẹ̀rẹ̀ sí ń tẹnu mọ́ wọn máa dùn pé nǹkan tó ń ṣe ó ń affect wa. We don't care. Ṣẹ́rí by now sí public náà kọ́tì náà by now ó yẹ ká ti mọ àwọn tó really fẹ́ justice gangan àwọn tó yẹ pé wọ́n ti really wà sure àwọn yẹn wọ́n wà níbì kan ṣe wá rí àwọn illegal team àwọn critical thinkers àbí kí lọ́ọ́ pera wọn ó yẹ ká ti mọ site yẹn náà ṣe má jẹ́ ká máa fún wọn ní too much audience just ignore them tẹ́ bá yẹ pé yìí náà lè di ju ẹni pé bàdà láti hàn kí n wo platform wọn tàbí tẹ́yìn náà bá lè try kẹ́ni pẹ̀lú máa lọ síbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń sọ kí ẹ kúrò lórí ibẹ̀ ṣe ti yẹn ẹjọ́ kan máa sọ at the end of the day Minister Expander ṣe sọ everybody can do their own thing bàdà láti náà lè dìde lẹ́nu tán láwọn náà fẹ́ ṣe èmi náà lè dìde pé èmi náà ní nǹkan tèmi náà fẹ́ contribute kò yẹ kó fa ìjà àbára wa ní middle ground ṣé ti yé yín ṣe ẹjọ́ mo bẹ̀ yín ni Mr. Expander and everybody lórí platform just ignore ẹ jẹ́ ká máa ignore wọn ẹ má jẹ́ ká fi focus on what we are trying to do here ṣé ti yé yín so Mr. Expander ẹjọ́ ẹ má bínú lọ́dà láti náà God bless you ẹ ṣé sà. ẹ ṣé gan ẹ hold on hello. ẹ káàárọ̀ mọ́. Fàṣàlàfíà lè wà fáwọn ara yín. mo fi bẹ́ẹ̀ta jẹ́ ẹ ṣé gan. ẹ kò ṣe yes. ẹ ṣé àná. so nǹkan tí mo fẹ́ sọ lọ́rọ̀ Westo ẹ̀ ń gbọ́ mi sà. à ń gbọ́ yín. ṣẹ́rí Westo alábòsí ni Westo. tẹ bá lórí platform ẹ̀ ń sìn Africa TV ti wà pẹ̀lú ẹ̀. ó ti wà pẹ̀lú ẹ̀ again. ó tún máa sọ pé ó ní pé gbogbo àwọn tó ń support Yomi ó ní wọn láti sọ sorry fún Africa TV. pé because gbogbo nǹkan tó fẹ́ ṣe náà ni Yomi ṣe. pé àlè ń bú Africa TV látọjọ́ ẹ̀ pé because kò sí nǹkan tí máa yẹn ṣe. ṣe ni pé alábòsí ni gbogbo àwọn pípù yìí alábòsí ni wọ́n tó ń bá tún gbé Westo ní tiwọn ni wọ́n tún gbé. mo fẹ́ ràn yín sí because àbúrò yín ló jẹ́ ẹni kó já ọwọ́ ó dẹ̀ jẹ́ kó rí ẹ̀ pé tó ń bá fẹ́ kún tún gbé again because wọ́n fẹ́ dẹjọ́ èrú ni Ọlọ́run dẹ̀ ní fún wọn ṣe. gbogbo nǹkan tí gbogbo wọn ṣe àti yé tí sẹ́ǹtì gbogbo ẹ̀ lámọ̀. ẹ má dárúkọ ìwọ̀n ẹjọ́ tó lọ ẹ má dárúkọ. okay torí ti ní torí just because of you mi ní dárúkọ wọ́n já ọwọ́ because wọ́n ti pé a ti ń rí ọ̀nà tí wọ́n fẹ́ da gbogbo ẹ̀rú Ọlọ́run dẹ̀ ní fún wọn ṣe.
òun fẹ́ kẹ́ wà kẹ́fù pẹ̀lú ẹ̀ alábòsí ni bọ̀bọ̀ yẹn ṣe gbọ́sà. Owó yín á dẹ̀ máa ní kéèyàn wà very careful. Ṣé mo tọ́jú nǹkan séèyàn lọ́wọ́ ni? Wọ́n máa ní kéèyàn wà very careful. Alákọ̀ọ́ kẹwàá kẹfẹ́ máa fún urgency bíbá ẹni. Kó má kọ́ṣẹ́ yí yín ni. Kó má fọṣẹ yín náà sọ. Kò lè fọṣẹ yí mi wọ́n. Ọṣẹ ò lè yí mi láéláé. Ìbọn kó wọ̀ yẹn sí. Pàtó ń dàgbé wọn àtàyè ìbọn kó wọ̀ yẹn sí. Ṣáàyàn sọ pé ẹni àbọ̀bọ̀ ti gbàgbé ni. Yes. Expander, ẹjọ́ nítorí Ọlọ́run, ó dà pé ẹ̀yin ẹ máa ń bá Mr. Yomi sọ̀rọ̀. Ẹ bá mi sọ fún Mr. Yomi for now, fìlà máa wò bẹ̀ ní kán dé. Ṣé understand? Ebú ò kì í sọ lára o. Èpè òde àìní ti sọ tó bá ń ṣépè fún wọn tó ń hùwà àdúrà, èpè ò lè jẹ́ tiwọn. Fìlà máa wò bẹ̀ kán dé. Kéèyàn dẹ̀ máa fún wọn ní audience bí Ebony ṣe sọ lẹ́ẹ̀kan. Kéèyàn máa wo gbogbo wọn ràn. Ìsìn àwọn tó bá fẹ́ sẹ́ni tó bá fẹ́ ká gbẹ́nu kúrò ń bẹ̀ kó tó bá wọn oníkàlùkù ni kó máa lọ fẹnu ẹ̀ sọ. Since tí bọ̀bọ̀ yìí tí kò tí ì sí nǹkan tẹ̀lé fi rí mú jáde pé òkè o nǹkan tó ń ṣe yìí kò sí ní in right way. Kí ni nǹkan tó wà ń bẹ̀ kí ni wàhálà? I don't know. Hello, Ewe. Sọ́bẹ̀lì wọ́n gbó fún káàkiri platform kó ní wọ́n ní olórí burúkú èèyàn. Hold on, Makaraki. Mo wà lórí platform yẹn sì wọ́n ṣe já mi bọ́lẹ̀. Mr. Easy, 1 minute. 1 minute. Yeah, kí ló wí? Mo ní mo rí kórè párẹ̀ tó kún pé directly. All right. Number one, mo ti rí pọ́n tí wọ́n máa castigate mọ́ wọn torí mo ìṣẹ́kù lọ́dún lórí platform yìí nìsín. Mo tún gbọ́ tán sọ pé ẹ fẹ́ force Yomi lé àwọn lórí ìyẹn number one. Ṣé mo campaign fún Yomi number one pé kẹ́ lọ tẹ̀lé Yomi ni? Mi olórí ẹbí ó yé wa torí wọ́n ní wọ́n bẹ fẹ́ rẹ́pọ̀tì àyè máa mú àwọn lórí náà ni. Ṣé mo tó máa ń dùn mí jù ni pé mo mọ̀ pé ẹ lọ́kàn ẹ má yètè believe àwọn èèyàn ẹ má yètè gbá àwọn èèyàn padà. Bàbá lẹ́ẹ̀kan tí mo fẹ́ sọ̀rọ̀ pé àwọn kan bàtà ń sọ̀rọ̀ kó yẹn tó pé máa kan wà prince àfilẹ̀ máa ń pè wọ́n yẹn mo mọ̀ ọ́n sọ wọn ni mo mọ̀ bàbá yẹn mọ̀ ọ́n sọ̀rọ̀ ni. Now ó wà lórí platform Westo wọ́n sọ nǹkan tó wù wọ́n sọ sọkúsọ wọ́n wá padà wá sórí platform yín bí wọ́n máa pè yín wọ́n máa ní ẹ láti kíní kan sí nìkan ṣe rí ẹjẹ́ kan jẹ́ káìbọ̀dì ẹjẹ́ everybody ti rí omi tí à ń lọ kọ́ má dá wa padà. Now legal team tó ń pariwo wọn ní legal team báyìí Odùmọ̀ṣù olóńgbà wọn fa wàhálà lọ́wọ́ Ṣítù ó lóun ò lè gbaṣẹ́ without number result Odùmọ̀ṣù. Now let's assume pé Yomi ó sínú picture ẹ jẹ́ káwọ́ láti September tó ti close inquest kí la máa ṣe dìsìn àkànwá àròjọ lórí platform. Now these same people tó ń pariwo sí QH radio tí sọ ó pé ó wà online báyìí sí ó sọ pé òun ti bá Yomi sọ̀rọ̀ lánàá iṣẹ́ kan dẹ̀ wà táwọn ọjọ́ ń ṣe pọ̀ ipe by tomorrow sí ọ̀túnla àwọn máa tó bá ti wà fífi àwọn máa jẹ́ ká gbọ́. Now ṣé wọ́n tún fẹ́ mú QH radio náà wọ́n tún fẹ́ mú kọlu Yomi ni torí wọ́n tún kọ́ lórí ẹsẹ̀ comment section pé Yomi ń parọ́ ní kinní kan kí ló tẹ́ pé àwọn ti wá gan fúnra wa láti ra wa. Expander. Now Yomi ò torí ṣe rí nígbà tẹ̀sán lẹ́ẹ̀kan tí onílé sọ̀rọ̀ kan mo torí mo abiṣẹ́ lẹ́ẹ̀kan mo gbọ́ ọkọ̀ rẹ́rìn nígbà tó nílé ní pé bóyá kí Mr. Yomi kan lọ bá àwọn platform kan kìíní kan if you should go to those platforms wọ́n yín castigate tennis ẹni tí ò sì kò lọ bá wọn kò tá sí wọn ọ̀nà tí ń bu yìí wọ́n ní wọ́n tún dáwó fún lọ́dọ̀ tí kí ló kàn wọ́n pẹ̀lú tiwa náà can they do their own. Now torí ẹ̀ mi mo kọ́ àpò mi kò fẹ́ wá ìsupport nígbà tẹ́ ń pe àwọn host kan lánàá pé ẹ̀kan support kan ṣe kìíní kan mo mọ̀ pé ojú ayé lásán náà fi owó yẹn ṣe owó ẹ̀jẹ̀ náà fẹ́ fi ṣe ẹni tó wá dẹ̀ irú Westo tó ń castigate nísìnyí ó kọ́ sórí platform ẹ̀ is the police whining Yomi or what tó wá kó torí owó tó ń fi sílẹ̀ ni kó jẹ́ ká dá padà a máa dá padà nísìnyí tó dà kò ní ẹnu ọ̀rọ̀ ẹ ṣe gan. Ẹjọ́ ẹ má bínú Kofi ẹjẹ sáré sọ̀rọ̀ Kofi ẹni sùúrù kí n sáré sọ̀rọ̀ náà ẹjọ́ Kofi ẹni sùúrù ẹ má bínú sà. Bọ́dá láti gbogbo panelists àti commenters mo fẹ́ sọ nǹkan kan. Ọ̀rọ̀ mi dẹ̀ máa take time díẹ̀ má bínú lẹ́yìn ilé àwò mute again. Nínú ilé ayé tọ́jọ́ bí gbogbo wa sí ta lẹni tó pé tí ò ṣe mistake kan tàbí kejì látijọ́ tán ti bí ìdè ní kó jáde kó wá sọ. Ìkíní nìyẹn. Nínú ọ̀rọ̀ justice for Mohbad tó pa gbogbo wa pọ̀ tájọ́ ń jà fún látijọ́ yìí ta ni ẹni tí ò ṣe mistake kan tàbí ìkejì kó bọ́ síta kó wá sọ bye bye. Now let me go into
details why I'm talking. Sherry, ẹlòmíì fi mo sọ ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé ẹlòmíì máa fi igi tó wà lójú ẹ̀ kúrò. Á fi igi tó wà lójú ẹ̀ sílẹ̀. Kò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Á wá lọ máa analyze òwú kékeré tó wà lójú ẹlòmíì. Á analyze ẹ̀ á bu ìyá ẹ̀ á bú bàbá ẹ̀ ṣó yẹ kí òwú wà ńbẹ̀. Meanwhile, igi lòun ń gbé kiri lójú tiẹ̀ tí ó sọ̀rọ̀ yìí. Now, níjọ́ kìíní àná ńgbà tí bọ́dà láti pe Kàrímọ́ mọ́ra lórí wípé wọ́n fẹ́ gba information kan lọ́wọ́ ẹ̀ àbí kejì. Dé ní àwọn kan ṣì ń bú bọ́dà láti lé lórí. Dé ní àwọn kan ṣì ń bú bọ́dà láti lé lórí. Kò sẹ́ni tó sọ̀rọ̀ níbí, agbákámú. Níjọ́ kìíní àná nígbà tí àwa ń bí tá à ń sọ̀rọ̀ nípa legal team wọn wípé wọn ò ṣe dáadáa. Nígbà tí legal team yẹn aka Odúmọ̀ṣù padà fẹ́ẹ̀lì wọn. Níbí báyìí mi ò rò pé anybody tanná kámẹ́rà fún wọn ipò fẹ́ ṣe ṣòlè wọn lórí pé ṣó tán àbí wọ́n ṣe yegede wọn. Díẹ̀ ní kò sẹ́nìkan tó sọ àwa gbà wípé in the process while we fighting for justice we can make mistake and we will move on. Nǹkan táwa gbà nìyẹn but àwọn ò believe nínú mistake. Ṣé rí mistake tí ẹlòmíì bá ṣe mistake ni ó dẹ̀ yẹ kán crucify ẹni yẹn ó yẹ kán pa ẹni yẹn ni. Ṣé rí mistake táwọn bá ṣe swag ni life goes on ni ẹ gbọ́dọ̀ sọ ń pa ẹ̀ torí tẹ bá sọ ń pa ẹ̀ wàhálà ni. Kí ló dé tí ilé ayé wa rí báyìí gan? Tó jẹ́ wípé when we are talking about other people we talk and bring out àwọn àléébù tó wà lára ẹni yẹn. And when we talking about you tó ní àléébù tó pọ̀ ju ẹni yẹn lọ o ò ní fẹ́ kán mẹ́nu lọ síbi àléébù ẹ̀. Kí là ń jà fún lórí ọ̀rọ̀ justice yìí gan? Ọ̀rọ̀ àwọn critical thinkers jáde drag anybody lé lórí now despite the fact wípé gbogbo yín kóra yín jọ níbẹ̀ ẹ fọ́ọ̀mù group tó ń tẹ́lẹ̀ ń ṣiṣẹ́ ó ń dá wọn wàhálà kan lẹ̀ but we believe wípé progress lẹ̀ ń wá mistake lè ṣẹlẹ̀ along the line. Kò sẹ́ni tó drag legal critical thinkers. But tó bá jẹ́ wípé ẹlòmíì ló fọ́ọ̀mù anything wípé wọ́n fẹ́ ṣe tí mistake bá wáyé ń bẹ̀ ẹni yẹn ti kú àbí kẹ́ ẹ lọ ra aṣọ 19 tẹ máa fi kan ẹni yẹn má délé bù. Why tí ilé ayé fi rí báyìí gan? Why? Onílé ẹjọ́ ẹ jẹ́ kí sáré sọ sí nǹkan tẹ́ sọ ẹ mọ reason why ẹ lọ wo gbogbo justice yìí tẹ́ bá rí àwọn èèyàn tó ń gé ní kankan lórí ẹ̀ wọ́n máa wà fẹ́ ẹ mọ àwọn tó ń kóra wọn jọ tó jẹ́ pé wọ́n ní one or two things tó ń gain lórí justice yìí àwọn ló máa ń criticize àwọn èèyàn. Ẹ lọ wo arífáǹgbà tó dé ẹ wo bó ṣe rí àwa wà lórí íńtánẹ́ẹ̀tì yìí ẹ wo Westo ńgbà tó rí Mohbad kú ẹ wo bó kó lọ gbé píṣọ ẹ jáde ńgbà tó kú ẹ lọ wo píṣọ ẹ. Ẹ má ẹ tí ẹ fi Westo sílẹ̀ ẹjọ́ ẹ fi sílẹ̀. So àwọn people yìí wọ́n gain one or two things lọ́ ṣe ń jà irú èmi sì mo máa wá sórí online tó bá wù mí tí mo máa ń lọ kiri ni mi ò gain kankan mo gbé kí n tún fi nǹkan tọwọ́ mi lẹ̀ ni so mi ò ní láti bash anybody ibi tí justice bá wà mo wà nìyẹn so àwọn people yìí bí wọ́n gain kankan personal interest tí wọ́n òun náà ń jà fún ẹ̀yin believe pé wọ́n jà fún justice kò ń ṣe justice ẹ̀yẹ máa lo brain everybody máa lo brain ẹ̀ nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. ọ̀nà ọ̀jẹ́ tí ń dín mọ́ wọn ni. Please, I want to see. Ó yá sọ. Expander o mi fẹ́ kẹ́ jẹ́ ká take ọ̀rọ̀ yìí seriously ẹ kàn jẹ́ ká fi ẹ mọ̀ kéèyàn fọwọ́ mú kéèyàn máa ṣọ that is létí aṣọ kéèyàn máa take yes seriously it's not kò ń ṣe nítorí pé àmọ̀ èsì kì í ṣe nítorí pé à lè jà kì í ṣe nítorí pé à lè sọ̀rọ̀ but nítorí pé we have a better days and better task ahead of us ẹ ṣe jẹ́ ká jẹ́ kí epo àti àlìkámà kájọ máa dàgbà pọ̀ tó bá wá yá ká wá wò bí Ọlọ́run ṣe máa separate wa láìsí làálàá. My own point has been that àwọn kan ò lè kan gbogbo èèyàn ò lè support cause wa especially nǹkan tí MrYomi ṣe àwọn èèyàn kan wà ẹ mọ̀ pé bí Jésù ṣe lọ́mọ ọmọlẹ́yìn tó àwọn kan sì choose láti má tẹ̀lé sẹ́ àwọn kan sì choose láti fi hàn
So it is not possible that that will be clash of interest, that will be clash of opinions. She get so our target now between yesterday or day before yesterday and today, we have been able to make 2 million naira, more than 2 million naira, which is applauding, which is encouraging. She get that is achievement for me on this platform. She shall was anybody lower now. But to castigate, let them do it. But the point has been that a lot of these people, I want to dagba. I want to wà lẹ́nu ẹ̀, I want to bẹ̀rẹ̀ justice lágbà tí wọ́n ti bí náà ti bí àwọn. Ṣé ìwà tó wà lọ́wọ́ yín, ṣé ìwà tẹ́ gbé dání yìí náà lẹ fi bẹ̀rẹ̀ justice? Tá a fi bára wa ń bíbí ni. Àbí another ìwà, àbí ṣé change lọ́nà ni? Ṣé nǹkan kan yàtọ̀ tẹ́ ti ṣe different? Have you done something different from this thing you have been doing? All of you, tẹ́ sọ pé ti dàgbà sí the justice thing. Because when most of you want to say it, I'm not siding anybody. Please, Yomi Bayin lẹ́nu ẹ̀ ni. Yes, we met you on it. Bó ṣe mọ̀ pé ẹni ìgbẹ̀yìn ó ti dẹni iwájú sìn mọ́ yín lọ́wọ́ níbi àwọn ìwà àwọn mọ̀nàfíkì, àwọn ìwà tí kò yẹ kẹ́ máa wù, tí kò yẹ kí ayé bá yín kọ́ mọ́ yín, àwọn ìwà tí kò yẹ kí àwọn ọmọ yín bá lọ́wọ́ yín. Ṣé mọ̀ pé wọ́n ti ń bá ń sìn? So please, I just don't want us to keep this relevance. Ẹ jẹ́ ká rọra wò pé gbogbo wa máa dà papọ̀. Hold on. Okay. Hold on, Joe. Ẹ káàsán, Isaac. All right, sir. Yes, sir. Yeah. Aku ṣàtàrọ. Àwa ni. Tẹ́rí ọ̀rọ̀ àwọn ìpín yóò le. Sọ́ọ̀ mi rẹ̀ sí. Ẹ jẹ́ kí wọ́n dáwó fún Westo náà. Kó náà gbé aṣọ ogun wọ̀. Àbíkó yẹn máa ń sìn. Kó náà jáde síta. Ẹ má ti drag mi o, ẹ má drag Westo mi o, drag. No, drag wọn. Kó at least irú iṣẹ́ tí MrYomi náà ṣe, Nàìjíríà ló náà wà, ó náà lè ṣe náà. Sọ́rọ̀ mi báyìí sìn, wọn ò jẹ́ anybody lọ́wọ́, wọn ò jẹ́ nìkan kan lọ́wọ́ láti má ṣiṣẹ́ rẹ̀. Wọ́n yẹ bá ṣe lòmíì jẹ́. Sọ́rọ̀ mi báyìí sìn, kó náà gbé aṣọ ogun wọ̀, kó náà bẹ̀rẹ̀ iṣẹ́ ti jẹ́. Ó dà ti wà Nàìjíríà báyìí. So kọ́ má bá ṣe nìkan kan jẹ́. Ojú ọ̀run wo láì farakara. Ibi tí justice bá wà ìbẹ̀ làwọn ń dojúkọ. Àwọn fẹ́ kúrò lórí gbogbo kìíní. À ń ná data every time. À lè sun, à lè wo. Lórí pé a fẹ́ rí justice. Sọ́rọ̀ mi yẹn máa ń sìn. Wọ́n dẹ̀ ń bring àwọn ẹnìkan down. Ìmọ̀nà káwọn náà bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ bí MrYomi náà ṣe ń ṣiṣẹ́. Káwájọ kó ogun ẹ̀ papọ̀. All right, Isaac. Thank you very much. Yes. Ṣùgbọ́n sọ kí ni kan fún yẹn jọ ń tún Ọlọ́run. Ẹni kan máa dáàgì èèyàn kankan. Àwọn dáàgì platform yìí pé bẹ́ẹ̀ wọ́n ti ń gbọ́ dáwọ́. Wọ́n lè drag. Hold on. Calm down. Hold down. Bẹ́ẹ̀ mi ṣe máa ṣe nǹkan tèmi yàtọ̀ sí bọ́n ṣe máa ṣe. Ó ti yẹ bọ́n yẹn operate platform wọn. Ó yàtọ̀ sí bẹ́ẹ̀ mi ṣe operate platform mi. Oye get. So nítorí ẹ̀ mo ṣe wà ní viewer mi ò lé kò dẹ̀ dín. Gbọ́dọ̀ meet up viewer mi a day. So torí pé mo mọ nǹkan tí mò ń ṣe nìyẹn. So wọ́n bá máa drag mi gangan lọ́dọ̀ ẹ̀. Kàn drag mi. I don't have to do the same thing tó ń ṣe. Mi ò ní ṣe the same thing tó ń ṣe at all láti máa drag èèyàn. Èmi ò mọ bọ́ yẹn drag èèyàn. Are you getting my point? Hello? Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀. Nǹkan tí mo kàn máa sọ ní pé anybody can say anything they want to say. Abi. As far as I'm concerned, or you don't you. So nobody should try to throw any jabs or look for any validation or anything. Nǹkan tó bá wọn ní kálukú, ó platform. Let the person do what they want. It's not a must. That one need by 2 million shaking come. Fine. I said only kálukú wá justice. So I don't know what Westo is saying about this story when she join me. But if that's what they feel, no problem. Opinion let everybody hold on to their own opinion. Because see what now. And it's great to do so for how much she can like it go for Yomi. But everybody should do what they want. So that they call Orikini once and for all. And if you go so Orikini, anybody can say anything. I'm not drag anybody. Because don't go so business staying here. Táwa kan máa gbàdúrà pé lágbára ìta ti mú yìí o kọ́ lọ sọ́ di òótọ́ mọ́ wa lọ́wọ́ lágbára Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ má drag. Kid boss. Ẹ má drag anybody. Kid boss, hold on, sorry. Ẹ má drag. I will have to say this. Yomi came up with an idea
Tafilewa justice. We love it and will follow it. Instead of anybody dragging anybody, please seek for idea. Eyara in brain, hello soon. No idea to live for one justice. Come up with it, we will also follow you. Lobaton. He came up with an idea that will we pay only justice. Please, instead of you taking all your time, let's drag justice langwa, stop it. Go and look, dream about idea that can help us. Come up with it. We will also follow you. Thank you. That is what I have to say. Eshe. Ẹjọ́ gbogbo ilé ẹ jẹ́ kí mi sáré mú opinion tèmi wá o lórí ọ̀rọ̀ tèmi ó máa ń yàtọ̀ òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí gẹ́gẹ́ bí nǹkan tí Kidbot ti sọ let's be focused ẹ fi wọ́n lẹ̀ distraction lọ̀rọ̀ wọn and at this point we don't think we need any distraction they have been on it for the past 15 months nothing absolutely nothing from them. Believe oníkálukú. Had this opportunity of MrYomi being at the front. Believe oníkálukú lórí ìrìn àjò yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Believe tí ọ̀tọ̀. Àwọn tá a tẹ̀lé MrYomi sìn, let's focus on him. Let's focus. It's not that we are even focusing on break the silence. We are focusing on what is on ground, and let's move on. Let's move on. Kò sí ní anything tó bá fẹ́ ṣe náà. The first press conference. I think Westo platform and all his fans were not there, and the thing go on well. The second one at the same time, I want to play. Even all these other enemy, but will not play. So this other one that we wanted to do, no, I bet you they will come with it and they will also play it. So and at the end of the day, nǹkan tó bá come up read here náà gbogbo náà láti jọ máa table lórí table àtàwọn àǹtí àti àwọn brother. Justice. What am I trying to say in an essence is that please don't let us focus on that. Don't let them divert us this time around. Or maybe come to table. No, capital no. They owns their platform. They owns their money of buying the data and they hold their money to buy their phones. So they have every right to do whatever they want to do on their platform. But here we have a focus. Please don't let us deviate at all. Let's focus on what we are doing and let's have a very good achievement on it so that they will learn and they will see and they will also help us to share. They will tap and share. That I'm sure of. On my tap, on my share program here. I'm very sure of that. So please, I'm begging everybody. Gbogbo ẹ̀yin ẹ jáde ẹ túyáyá lọ́n the 27 kẹjẹ́ kájọ pàdé lórí ìkànnì yẹn kájọ sọ ìhónú wa kájọ sọ ìrònú wa kájọ sọ nǹkan tá a fẹ́ lórí ọ̀rọ̀ justice. Justice for Mohbad is justice for all. We are not doing it for Mohbad alone. We are also doing it for ourselves, especially you people in diaspora. You guys will come on and you have good rest. That is why we that we are in Nigeria, we are trying to fight for it. So please support who are to be supported. Please. That is my own submission. I mute. Thank you very much. Expander, do you still need chilled water from me? Well, that's that. Kofi, please, power tap. Power tap. Because Kofi Omodi, ìdí ni pé tíǹkì oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀, believe oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Ìwọ lè má believe lórí Yomi. Ó ní nǹkan tèmi rí tèmi fi ní believe lórí ẹ̀. Kò kún lọ fagídí wá gbó lọ́wọ́ mi. Hello. Hello. Bẹ́ẹ̀ni náà. Ẹ tiẹ̀ fún one break time torí expander kala wọn lè wà lẹ́ everybody tó sáré wá. No, I need expander ma wọ okay. Ẹ fún one break time kásáré jó díẹ̀. Need the break time. Jẹ́ mo ń ajá ṣe nǹkan tá máa ṣe kí ni break time fún kí ni? Kí là ń ṣe tá à ní break time? Mr. Kofi. Kò sí nǹkan tó ṣe expander ò lè. Ṣé ní gbogbo ẹ̀ náà yá kọ́lọ̀ ń kó ṣàánú wà náà ní tàbá fẹ̀yìn síbi kan tá a fẹ̀yìn sọ́wọ́ sí ta rìn láti sẹ́yìn dé ẹni tó máa yin ni.
ẹni tí ò ní yin ni kò ní yin láti ṣẹ́yìn délé ìfẹ́. So ṣe rí bottom of this issue ni pé and I've said mo tún sọ lọ́dọ̀ wọn náà mo ní tá bá lọ sójú ogun iwájú nìkan kọ́ la máa dojú kọ ẹ jẹ́ káwọn kan mú wájú káwọn kan mú ọ̀tún kan mú òsì káwọn kan mú ẹ̀yìn ká lè ṣẹ́gun ká lè pàdé bí wọ́n ṣe ń jagun nìyẹn tí ọ̀bẹ bá ń jagun ẹ̀gbábi tó bó ṣe lè ṣe ẹ̀yin náà ẹ̀ dìde aṣáṣanwó fáwọn kan ẹ jẹ́ káwọn yẹn náà dìde ká rí nǹkan tó ń ṣe ẹ jẹ́ ká sán pa nǹkan táwọn yẹn náà ń ṣe and that is the best way to go about it. Ìgbà tí African TV tó lọ sí ìlú àwọn bàbá everybody apply pé ọ̀nà kan nìyẹn náà tún gbà yẹn so ẹ jẹ́ kí everybody dìde tí gbogbo wa bá dìde tájọ fún wọn pressure papọ̀ tájọ fún ìjọba pressure papọ̀ because even tí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tẹ bá lọ sọ́dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ òun ló máa bú ọlọ́pàá òun ló tún máa sọ fún ipò ọlọ́pàá náà ń ṣe dáadáa because ọ̀dọ̀ wọn náà la sì máa kẹ́jọ́ ìlọgbẹ̀yìn a dẹ̀ mọ̀ pé gbogbo wọn ọlọ́pàá gbogbo wọn kọ́ ló ń ṣèbàjẹ́ not all of them. We know there are some bad eggs in the police, in everywhere, all quarters of government parastatals. We know there are some bad eggs and there are a lot of good people there that will do their job diligently. So táwọn kan bá ń frustrate, but you still have to praise them so that àwọn tí wọ́n ṣe dáadáa yẹn, they will continue to do their diligence. But àwọn tó ń ṣèbàjẹ́ yẹn, let us put pressure on them. Kì í ṣe pé kẹ́ni kan máa fún wọn ní pressure kẹ́yìn kan máa wá fawọ́ pressure yẹn sẹ́yìn. That's what we are talking about. Nǹkan tí ò dá nìyẹn. Public dáwó àríbi tó wọlé dèjì ní àgbọ̀ kankan. Yes, anybody will castigate and move on ni. So just ẹ̀ka move on, let us leave their side. Nǹkan tó fẹ́ kó máa ṣẹlẹ̀ náà nìyẹn. Wọ́n fẹ́ ká sọ Expander, sir. Ẹ kúṣẹ́, but ọ̀rọ̀ mi máa lọ sọ́dọ̀ yín this time around. Okay. Mo kéré láti advice yín ṣùgbọ́n ẹ jọ̀ọ́ opinion mi ni mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹni tí ò bá gbọ́ advice ò kú èèyàn ni. Ṣé rí ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín sà. Nínú àwọn tí ó ń tẹ̀lé Yomi, ọ̀kan gbòógì lẹ jẹ́ o. Ọ̀kan gbòógì lẹ jẹ́ gidi gan. Ẹ dẹ̀ máa gbọ́ a lot máa fojú kúrò. Bọ̀dá láti ló dúró sí bíbá yìí, ọ̀kan gbòógì lèmi náà jẹ́ lórí platform yìí. And I can tell you wípé etí mi máa ń gbọ́ wìnrìn gan. Mi ò pé bọ̀dá láti lẹ́yìn àbí kí n wá sórí platform kí n sọ́rí. Ẹ get, there are lots tẹ máa gbọ́ gan. Ẹ ń láti fi gbígbọ́ ṣe aláìgbọ́ láwọn nǹkan míì. Most especially tẹ́yìn náà bá fẹ́ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn máa ń gbọ́ tó bá ti di báyìí. Because ẹ má yẹ kí n tàn yín, mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe gbọ́ inú bí yín ó bọ́ sápò bí.